kàṣà látàgbà mọ̀mọ́ gbé o kàṣà látàgbà mọ̀mọ́ gbé ikú olójijì mọ̀mọ́ kọ́ o àgọ́ ewu mọ̀nìtọ́ wa Adéwálé tọlọ́run gùn wá o kò mọ̀mọ́ gbé sí ayé ìnira. Adéwálé mi ọ̀wọ́n ó mọ̀mọ́ kú ọjọ́ bí o ní Olódùmarè ò ní gbé ọ láyé lọ́wọ́ mi ò tí ń láyé rẹ̀ lóní o ọlọ́run aláwùrà bí má jẹ́ ó báwọn èèyàn kú bọ́dọ̀ lọ́gbọ́wọ́ lọ́ọ̀lọ́run ọba ayé onígbèjọba òsùnkún láyé Tajudeen DJ àrídùnnú rẹ̀ onídìbànújẹ́ o ní ṣubú dànù àtẹ̀yí tí mi àtẹ̀yí tí omi nínú gbogbo ìní rẹ̀ ò ní sunkún lé wọn lórí. Adéwálé ọmọdé yanjú o àròjinlẹ̀ àyàn ògidì gbọ́mọdé mo fẹ́ máa bólóde fẹ́ ẹ lójú ṣẹ̀kẹ̀rẹ̀ kúkú ní mi tẹ̀ ẹ́ báwọn ròde ìbànújẹ́ ibi aláyọ̀ gbẹ̀yàn ibi aláyọ̀ gbẹ̀yàn ibi aláyọ̀ gbẹ̀yàn lẹ́ ó ti rí mi ni mo bá ní ọkọ lọ́jọ́ ìbí kó ayẹyẹ orí kádùn. Ilé ọmọ owó yẹlé o ọmọ owó yẹlé o kúyẹ ẹdí òjò sí wọn ò jẹ iye ọmọ ènìyàn ọmọ òdòsí ló ṣubú lọ́jà àwọn abẹ̀rínrín bó sọ ọmọ olówó ariwo ẹkún ata bó tutù mọ́mọ́ wàfà wọn alálákọ̀ọ́rí gbèsè ẹ̀dẹ́ bó lè kókú bó sọ ọmọ olówó wọn ní kó rọ́jú fàtà sẹ́nu adìyẹ òtòsí ní kúkú jẹ nínú pẹ́ adìyẹ olówó gbangba ìgbàgbà nírú wọn ti ń jẹ ọmọ olówó mọ bí ẹ̀gún kòrò Tajudeen ìran òtòsí wá sí máa ti bí ẹ̀gún bẹ̀rẹ̀ ìwọ lọ́mọ lọ́sọmọdìgbà bọ́ lọ́wọ́ ọmọ ojú ọmọ bọ́kẹ́ ń bẹ̀rẹ̀ bí ìjà ránṣà ránkì ó ń kú bí owó ọmọ Ganiu Ayinde mọ́ gbọ́ bí mo ti ń koríki bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Adéwálé ọmọ Adéyanjú o ọmọ níjẹ́wọ́ o kò sì níjẹ́wọ́ báyé pé ẹ̀ mú èrè kò mọ̀ níjẹ́wọ́. Adéwálé kò má níjẹ́wọ́ kò má níjẹ́wọ́ báyé pé ẹ̀ mú èrè kò mọ̀ níjẹ́wọ́. Adéwálé o ọmọ Adéyanjú o ìwọ lẹni obìnrin kò lọ́nà tí wọ́n bú sẹ́kún wọ́n ní bẹ́lẹ̀ yóò jókòó ẹni àsìjáde ẹni Adéwálé wẹ̀ lódò Adéwálé wẹ̀ lódò gbogbo ọmọge yọwọ́ ọṣẹ wọn kí Adélàní ọṣẹ tèmi ní owó tèmi ní ọgbà Adéwálé ọṣẹ tèmi ní owó tèmi ní ọgbà wọn ìkúrò nílé bàbá rẹ tó bí ọlọ́mọ ìwọ lọmọ Ìṣàgá Ògúnmọ̀ṣẹ́ ìyá ọmọ ayẹyẹ owó nígbà gèdè ilẹ̀kùn Ṣàgá òṣèlú gbàgbà ìwọ lọmọ bónílé òsùn bó pẹ́lẹ́ ìkúlẹ̀ títí òun a máa mónílé lọ Ìṣàgá ní ọmọ àfọ̀sẹ́yìn ìjàgbọ̀n ọba ìwọ lọmọ abẹ́rẹ́ mẹ́ta Ìṣàgá ọ̀kanù ọ̀kan yòókù ní ọ́fíìrán gbàṣọ nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ alágbò dúdú bọ̀lọ̀jọ̀ tó wọnú ọkọ̀ funfun kẹnẹwẹ ló jáde ọmọ káfọ̀ pàwà káfàjẹ̀wà káfọ̀ gèdègèdè ọwọ́ wa kọ̀ délẹ̀ ẹ̀jẹ̀rì ìwọ lọmọ òwúrọ̀ ẹ̀ tí ò wọkọ̀ kó sanwó rí. Tajudeen ewúrẹ́ dúdú tó sọnù lọ́jọ́sí sọ pé kí wọ́n má fi lọ ẹ̀ torí náà bàbá rẹ̀ ò bá wọn gbéwúrẹ́ àgùntàn funfun bọ̀lọ̀jọ̀ tó nù kí wọ́n má bí ọ́ torí náà ìran bàbá rẹ̀ ò bá wọn gbẹ́rẹ̀ rí àmọ́ bó bá ṣe obìnrin rọ̀gbọ̀dọ̀ tíjẹ bó ṣe dúdú bíi kóró sí bó sì ṣèyí tó pọ̀ fún bí ọ̀lẹ̀ àwẹ̀ sọ pé ṣìní kọ́kùn wá kan wá bèrè rẹ̀ nílé bàbá tó bí ọlọ́mọ tó rẹ̀yìn lọ́mọ gbáyàgbáyà Déwálé o Ìṣàgá mọ̀rẹ́ o Ìṣàgá mọ̀rẹ́ o Ìṣàgá Ògúnmọ̀ṣẹ́ Ìṣàgá mọ̀rẹ́ o Adéwálé o bàbá Abdulsamadi ọmọ Bámidélé bàbá Sàmírà Adéọlá bàbá Làtífà kò fowó rọlá o máa gbọ́
èèyàn ní nílé bàbá kìtọ̀ ọ̀hún mọ́ nílé yeye tóbi lọ́mọ lókè ọ̀dọ̀ nílé mọ́mọ́ rẹ̀ àwọn ní kò yẹ ẹ̀ṣọ́ Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ adìyí rẹ̀ dógún Ìkòyí tó bá gbọ́fà lẹ́yìn ojo ló ṣe ọmọ ẹyẹ mú mi ṣáṣá lóde èlé ọmọ arọ́ ti wẹ̀ bí òjò wọ́n ti rí aládùn ni wọn ní fi àṣà wá ti bòdà mọ́dún lọ́wọ́ ọba àgbọ̀ ewu ń tọ̀wọ̀wà gàdàgbàrá kòrò ti gbín ọdọọdún là arórógbó ọdọọdún là aráùsà mẹ́fà dọdún là arọ́mọbì lórí àtẹ wọn ò ní fi àṣà wá tì ó sọdún èyí náà wàá túnṣe mí sí o Adéwálé ó sọdún èyí náà ó wàá túnṣe mí sí o ẹni pé ọmọ ṣe tọ̀hún oníkadùn ó sọdún èyí.